بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وأحده لا شريك له. Gbogbo ìwọ ojú tó ń wò mí lásìkò yìí àti ìwọ ojú tí wàá padà tún máa padà máa wo fídíò yìí, ogun àmúbọ́ lórí ọkọ fífẹ́ ó ti dópin nínú ìgbésí ayé ẹ látẹnu wákàtí yìí lọ. Ìwọ ọkùnrin náà, ogun àmúbọ́ lórí aya fífẹ́, lórí aya níní ó ti dópin nínú ìgbésí ayé ẹ látẹnu wákàtí yìí lọ. Ọlọ́run wọlá nǹkan tí Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá tó mọ̀. Gbogbo ẹ̀dá tó ń mú àmúbọ́ lórí ọkọ, ìwọ obìnrin tó máa ń bọ́ lórí ọkọ fífẹ́ ó ti dópin nínú ayé ẹ. Ọkọ alálùbáríkà á wá ẹ̀rí. Ìwọ obìnrin tó ń wá, ìwọ ọkùnrin tó ń wá ìyàwó náà tó ń mú àmúbọ́ lórí ìyàwó fífẹ́, ìyàwó alálùbáríkà á wá ẹ̀rí. Ọlá tí tóbi Ọlọ́run, ọlá tí tóbi alukuriyani, ọlá karama anabi Muhammad, ọlá ìfẹ́ tọ́lọ́run ní sí anabiwa Muhammad. Àmúbọ́ lórí ọkọ fífẹ́ ó ti dópin nínú ìgbésí ayé o. Àmúbọ́ lórí aya fífẹ́ ó ti dópin nínú ìgbésí ayé o. Ogun àmúbọ́ ó ti dópin nínú ìgbésí ayé ẹ. Ọlá gbogbo ojú tó Ọlọ́run wọlá nǹkan tọ́lọ́run bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sẹ́dá tó mọ̀, gbogbo ojú tó ń wò mí báyìí àtọ́jú táyì padà máa wo fídíò yìí tí wọ́n ń dààmú lórí ọkọ fífẹ́, tí wọ́n ń dààmú lórí aya níní, ogun àmúbọ́ ó ti dópin nínú ìgbésí ayé yín. Ọ̀la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìwọ ọmọbìnrin tó ń wá, tó mú àmúbọ́ lórí ọkọ, àmúbọ́ ti dópin nínú ìgbésí ayé ẹ̀. Ìwọ ọmọkùnrin tó mú àmúbọ́ lórí aya fífẹ́, àmúbọ́ ti dópin nínú ayé ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. La ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Assalamu wa ila al-liqa'i.